All right, sir, Daddy. So ìdí tí a ṣe fẹ́ ṣe fídíò eléyìí ni pé mo fẹ́ kí ẹ ṣàlàyé bí a ṣe lè fi omi pẹ̀lú sand, bí a ṣe lè fi gbàdúrà àti òróró, bí a ṣe lè fi ṣe àdúrà fún aláboyún, ẹni tó ti fẹ́ bímọ rẹ̀ tó jẹ́ pé bóyá àgbáyé jẹ oyún mọ́ nínú. So irú àwọn èèyàn bẹ́ẹ̀ jẹ́ pé a di oyún mọ́nú, àbẹ́ jẹ́ pé nígbà tó ń lọ sí hospital fún ìbímọ wọ́n ti sọ fún yín pé wọ́n gbọ́dọ̀ gbígbé abẹ ni wọ́n máa operate irú ẹni bẹ́ẹ̀. And èmi dẹ̀ ní àǹfààní sí pé mo ti rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àtúndẹ̀ jẹ́ pé nǹkan ṣiṣẹ́ lẹ̀ ní kọ̀bí 2 weeks ago sí of course mi nílò àti máa dárúkọ àwọn inner self àwọn èèyàn jẹ́ pé àjọ sọ̀rọ̀ ní every time tó jẹ́ pé wọ́n ń pè yín ní àwọn tó wà ní ìlú òyìnbó, àwọn tó wà ní just very far away places jẹ́ pé wọ́n pè yín ẹ ṣàlàyé nǹkan tó máa ṣe kán get omi báyìí gbogbo ẹ̀ ló máa ṣàlàyé nínú fídíò yìí pé kán kà sáà báyìí kán dẹ̀ gbàdúrà síbẹ̀ jẹ́ pé wọ́ọ́rọ́wọ́ tó dẹ̀ ń pè kò sí kankan láti ìgbà àtìmọ́ láti ìwé àti 2000 because àtìgbà tí mo ti kéré látòkèrè mo ti ń rí àwọn ìlú yìí pẹ̀lú yín, so jẹ́ pé ó dẹ̀ ń rí bẹ́ẹ̀. And then ká má wàá sọ àwọn jẹ́ pé wọ́n wá ń gba omi yẹn torí àwọn yẹn wá láti kó from other place láti wá gbé kẹ́ẹ̀gì omi bẹ́ẹ̀ láti lọ fi ṣe àdúrà jẹ́ pé wọ́n dẹ̀ give testimony all over the place. So ìdí tí a ṣe fẹ́ ṣe fídíò yẹn bó tilẹ̀ jẹ́ pé a mọ̀ pé àwọn èèyàn tó ní àwọn àṣírí báyìí ní ọwọ́ wọn ò ru ọjọ́ ọ̀la púpọ̀ nù wọ́n fi ń gba owó ní ọwọ́ àwọn èèyàn ní bíbélì ti jẹ́ kó yé wa pé ọ̀fẹ́ ni a gbà ọ̀fẹ́ ni a fún so ọ̀fẹ́ náà ni kí a fi fún àwọn èèyàn. So ẹjọ́ sáà ìdí tá a ṣe fẹ́ ṣe fídíò yẹn pé láti lè ṣe mo fẹ́ kẹ́ ẹ ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ bí a ṣe lè ṣe omi fún àwọn aláboyún sá. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Ó ṣe mo dúpẹ́ ọlọ́run fún ẹni ọgbọ́n ọgbà fún ẹni ìmọ̀ fún ìmọ̀ nítorí pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń gbé inú Kristi òun náà ni Kristi a máa tọ́. Náà mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí mo rí gbà, oore ọ̀fẹ́ ni mo rí gbà ọ́ lọ́dọ̀ Ọlọ́run tí ó fi fún mi ní oore ọ̀fẹ́ yìí ní òróró omi àti àìsàmù tí a máa ń kà ní àkọ́kọ́ tí obìnrin bá wà nínú oyún bóyá ọmọ inú yẹn ó ti sún àtàmù àti bí tó jẹ́ pé ọmọ yẹn jókòó bóyá ó dẹ̀ gbígbá sínú ẹ̀ instead of position wọ́n bá lọ ya scan wọ́n rí bó débi sínú ẹ̀ nù lórí àdúgbò àyàbẹ̀ sí dá wọn ṣàkóso òrùlé tó yẹn ẹ̀kan gbogbo àná tí ọ̀rẹ́ méjì ṣíbí méjì àná tí ṣíbí méjì ẹ̀bù fún obìnrin yẹn ó mú bá ti mú tán ẹni kó tó bá dà lọ́jọ́ kejì ẹni kó lọ ṣe scan lóògùn ṣe jẹ́ tó Olódùmarè ọmọ yẹn máa position ni àwọn ọ̀run àti position rẹ̀ bó ṣe yẹ kó wà tó bá wá tásìkò ìgbà tó yẹ kó bímọ tó bá mọ̀ pé àti bímọ nira àbí tó àkókò àti bímọ tí ọmọ yẹn tí ó rápẹ̀rẹ̀ kankan tó ń bẹ̀ sí ronú kò lè tó yẹn kàn gbé kọ́ọ̀pù mi kan lè máa fún orí tébù ẹ̀ka Psalm 19 kẹ́tù ka Psalm 19 yẹn ẹ pé Jehovah Jehovah nígbà méje 7 times ẹ máa pè ẹ wà ka Psalm yẹn Psalm 19 ní àwọn ọ̀run sọ̀rọ̀ bọ́ Ọlọ́run àti òfurufú iṣẹ́ ọwọ́ rẹ̀ ọjọ́jọ́ àti òjòrò fi mọ̀ kò sí òkú tàbí ẹ̀dẹ́gbẹ́ ní sáà gbọ́ èrò wọn nílò wọn àti gbogbo àyíká Psalm yẹn lè máa kà nígbà méje sí kọ́ọ̀pù mi kan yẹn ẹ bá ti kà sí ẹ wá gbàdúrà ìyàsímímọ́ olùwàkóyà ọmọ ìsímímọ́ orúkọ tí bàbá àti ìtọ́nà tó ń tẹ̀ mọ́ olùwàkóso àṣẹ ìbímọ sínú mi àṣẹ ìbímọ kò sọ sínú mi agbára jíǹde àti ìjọba àti kristu ìgbà tó wọnú mi ẹ̀jẹ̀ Jésù kó wọnú mi kó wá dàpọ̀ wọnú mi tí ìrànṣẹ́ bẹ̀rẹ̀ bá ti mú kọ́ọ̀pù mi kó bí tìbítì rẹ agbọ̀n yàrá gbọ̀n wọn má gbogbo jáde ní àlàyé àwọn ọ̀rẹ́ já láyé jáde ní òkú ẹ̀fún ní kọ́ọ̀pù mi kan yẹn mú bá jẹ́ pé
omi rápẹ́lú wọ́tà lẹ́ra kọ́ọ̀pù kan tẹ́ bá ti ká sáàmù yẹn lọ́tọ̀. tó bá jẹ́ pé table water lẹ́ra kọ́ọ̀pù kan tẹ́ bá ti gba gíláàsì kan kọ́ọ̀pù kan lẹ́kọ̀ọ́ máa pè nínú ẹ̀ tó máa tẹ́ máa lò tó máa mú kọ́ọ̀pù kan péré ní ìkú gbúdọ̀ kọjá kọ́ọ̀pù kan yẹn o. kọ́ọ̀pù tó bá kọjá ṣé ìwọ wà téèyàn bá lo more than a cup. kọ́ọ̀pù kan ló gbúdọ̀ mú bẹ́ẹ̀ lẹ́yìn yẹn ó lè tú yòókù ó lè dà yòókù sí orí tó bá fẹ́ ó lè dorí yòókù àmọ́. ẹ má bínú sáká tó tẹ̀síwájú mo fẹ́ understand because àwọn èèyàn tó ń wo àwọn èèyàn ṣé dandan ni dandan ni kọ́ọ̀pù kan ló máa mú. now ẹ má bínú sáká because àwọn èèyàn kọ́ọ̀pù kan ló máa mú. ìdí nìyí sá kọ́ọ̀pù oríṣiríṣi kọ́ọ̀pù ní different sizes sá so ẹ jẹ́ ká kọ́ọ̀pù ní different sizes bí ẹni tó jẹ́ pé kọ́ọ̀pù tó ń lò ní kọ́ọ̀pù kékeré ni ẹni tó náà lo bigger cup náà so ṣàfẹ́fẹ́ pé size omi yẹn ti yàtọ̀ in as much as ẹ má bínú sára in as much as tó o ti sí ètò ẹ̀ ti lè measure ẹ̀ lè sọ pé size cup báyà so èmi ẹ má bínú sára máa sọ̀rọ̀ ẹ lọ ní èrò bẹ́ẹ̀ ó yẹ kí ó jẹ́ pé kọ́ọ̀pù kan ni kọ́ọ̀pù kan àṣà at least ní wà tọ́pùlà kọ́ọ̀pù kan ni wọ́n tó bá jẹ́ tọ́pùlà kan ló kù sí wọ́n mú ẹni tó bá lo glass cup kó ṣàjẹ́ kọ́ọ̀pù kan gẹ́gẹ́ bọ́ ó ti wà nìyẹn ìyókù ó lè dá sí látòrí ó dá sí protection ló fàyà rẹ̀. all right sir ṣé ó ní àbá like ṣé ó ní implication téèyàn bá because àwọn èèyàn because bí gbàgbá àwọn èèyàn bí wọ́n má bínú sáà bí gbàgbá àwọn èèyàn bá ṣe ẹni jẹ́ pé bóyá tayọ̀tayọ̀ ló fẹ́ fi lo kíní ìsìn tó like because àwọn èèyàn máa rí video at the end of the day sir. èèyàn ṣàkúlọ̀ ń jẹ́ pé kọ́ọ̀pù náà ló mú yóò tó bá mú bẹ́ẹ̀ yẹn bí olúwa ṣe ń jẹ́ olúwa tí kò yípo padà àbí wẹ́rẹ́ mo fẹ́ fún yín ní àpẹẹrẹ kan ọmọkùnrin kan wá láti kó sọ́dọ̀ mi ìyàwó ẹ lóyún mo wá kó ra agolo wọ̀tà kan wá ó dọ́ra wá àti sàbúrà nítorí wá fọ́ níbẹ̀ ni pé bàbá ìyàwó ẹ ò gbà kótó ẹ wọ́n tẹ gbà pé kó wá kó mu lọ sọ́sibítù tó lórí wà lọ́dọ̀ bàbá ẹ̀ ìyàwó bàbá ẹ̀ àjẹ́ náà kò gẹ́gẹ́ bí òun ṣe sọ fún mi lórúkú táwọn ti di oyún mọ́ ọmọkùnrin nínú wọn á gbé lọ sọ́sibítù nígbà tó yẹ kó bí ìjẹ́ mọ̀ pé ọjọ́ kẹrin kò tí ì bí ó wà lọ́sibítù kò tí ì bí ló wá ṣẹlẹ̀ ní pé wá pé mo ó jẹ̀gbọ́n fún òróró omi tí o gbé lọ ńkọ́ wọn ní dájọ́ ti gbàgbé ní orí àlọ́ mú ó lọ gbé omi yẹn wá àwọn dókítà nọ́ọ̀sì àti nọ́ọ̀sì wọn gbà pé kán lo omi fún ìyàwó ẹ̀ wá pé mo tán bá ti gbà báwo náà gbé ìyàwó ẹ̀ kúrò ń bẹ̀ náà ó ló ń dẹ̀ wá ṣẹ̀gbọ̀n ó wá ṣẹ̀gbọ̀n kan tó jọ ẹ̀mí gan lójú ó fi gbàgbọ́ pé ìgbàgbọ́ mi lójọ́ yẹn ó lóun wá jáde nígbà tí wọn ti gbàgbé kóun lo ènìyàn bí ìyàwó olówó jáde wá síta ní kò sì jáde síta sí láti inú wọ́ọ̀dù yẹn ìwọ̀n sọ̀tọ̀ lọ́rùn pé ṣebí tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ pé òun dà omi sí ilẹ̀ yìí tí omi bá ti gbé kan ilẹ̀ òun mọ̀ pé ó ti kan ara yẹn gbóhùn ni ó ní láti onífún ìyàlẹ́nu fún ní bóun ṣe ń dà sílẹ̀ báyìí ìyàwó ń pọ̀rọ̀ nínú ilé ìbòrú ni nínú wa kàn pé ìyàwó ti bí o ìyẹn bẹ́ẹ̀ mo fẹ́ ìkànṣẹ́ ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ mi ṣe sọ nísìnyí nǹkan bí ẹ jẹ́ ká wà very fast pẹ̀lú ẹ̀sán torí time ẹ̀. ìkànṣẹ́ ìṣẹ̀lẹ̀ nǹkan bí 2 weeks ago ọ̀rẹ́ mi ni bàbá ọmọ yẹn ó wá pé gbogbo lágbájá wà ní Àbẹ́òkúta ó wà nù oyún bí wọ́n lè ti gbé lọ sí pẹ̀tẹ́ táàmù ti pé mo wá ní kí ló dẹ̀ wá ń wò rẹ̀ ṣe òróró ṣùgbọ́n òróró wà lọ́wọ́ ẹ̀ wọ́n ló ń gbàgbé mo ní kó lọ òróró ṣùgbọ́n òróró méjì mo wá ní wà á fúnra rà ká sáàmù 19 sínú omi sí kọ́ọ̀pù omi kan
bá kà sí tán nígbà méje wàá gbàgbé àyà sínú ọgbọ̀n wàá gbé gbogbo mú. Ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ìlú Abẹ́òkúta lọ rí òróró fún ọmọ yẹn. Ó dẹ̀ wá kásámù sómi yẹn, ó dẹ̀ mú omi yẹn tán. Bẹ́ẹ̀ nígbà tó bá padà sí Ògèrè ní ọjọ́ kejì àgbọ̀n kankan èmi ṣàyẹ̀mí wá pé báwo ni kò sí kankan àti bọ́ọ̀ mo ní òkè. Mo pe ọmọbìnrin yẹn fún mi nọ́mbà rẹ̀, mo pè é, ó wá sọ fún mi pé dájú wọn ní ọmọ ọ̀pẹ̀rẹ̀tì, mo ní èsìlá yìí kan láti máa ẹni pé wọ́n sọ pé wọ́n máa ọ̀pẹ̀rẹ̀tì ẹ̀. Mo ní òwúrọ̀ gbà mo ní èsìlá yìí kan ní ọ̀pẹ̀rẹ̀tì ẹ̀ o, òwúrọ̀ ló sọ̀rọ̀ rẹ̀ o. Mo ní pàmì ọkọ̀ ẹ̀ kọ́ kó ti jẹ́ ní olóògùn bá dé kó sọ kó pè mí àbí kó pè mí sódà máa lè bá sọ̀rọ̀. Nígbà tó ọkọ̀ ẹ̀ dé ó wá pè mí à sọ̀rọ̀. Mo wá ní ìjọ má jẹ́ wọn pé ìyàwó rẹ̀ má jẹ́ wọn pé ìyàwó ẹ̀ o, ìyàwó ẹ̀ á gbé o láyé àtàlàfíà. Mo wá ní fún ara ẹ̀ oníṣẹ́ ṣe tí màá fún ẹ. Mo ní lọ bu omi sí pocket kó ka Psalm 91 nígbà méje sí omi yẹn, ka Psalm 35 nígbà méje sí omi yẹn, wà wá ka Psalm 24 nígbà méje sí omi yẹn, wà wá gbàgbé àyà sí mọ́ pé kí ìyàwó ẹ̀ lọ kú lọ. Nígbà tó dẹ̀ sí bẹ́ẹ̀ ọmọ ọkùnrin yẹn lẹ́yìn ó dẹ̀ sí ọ̀rọ̀ tó rú ló ti bẹ̀ sí wọ́rì. Nígbà tí ilẹ̀ máa mọ bá ọ̀sùtù àárọ̀ ìlú bí láàárọ̀ ọjọ́ yẹn ló bí. Tó bá rábù kọ́ ọ̀ di oyún mọ́ obìnrin náà. Because even pàápàá gan bàbá ọmọ yẹn sọ fún mi pé ó pè mí ó ní ọ̀rẹ́ òun pé òun ọ̀rẹ́ ọkọ̀ pé òun láti Ìlọrin. Ó sọ fún òun pé ṣé ìyàwó òun olówó nídìí ọmọ yẹn ìyá ọmọ yẹn lọ́gbọ̀n olówó nídìí ọ̀rọ̀ rẹ̀ tó jọ ti bímọ. ìyẹn ìyá lédi tó fẹ́ bímọ. Ó sọ pé nínú ìrìn ló sọ pé ṣùgbọ́n òun ló ń ná ọmọ òun ló ń bí ọmọ kí ló pa ẹnìbọ̀dì pẹ̀lú ẹ̀ kìnnìkan sá. Mo sọ pé ìyá ẹ̀ ló wá ń jẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó jọ ti bímọ. Mo ní abẹ́ má dá lóhùn àárùgbà sọ̀rọ̀ rẹ̀. Wọ́n ní mo wá gbé fún ọmọkùnrin yẹn ní sáàmù yẹn ló kó ka Psalm 91 nígbà méje sí omi pocket, ó tún ka Psalm 35 nígbà méje sí omi yẹn, ó fún wa ka Psalm 24 nígbà méje sí omi yẹn, ó gbàdúrà ìyàsímọ́ Ísírẹ́lì gbàdúrà ìyàsímọ́ àti ìgbìmọ̀ sọ̀rọ̀ náà ó ní kó lọ fún ẹ. Nígbà tó dẹ̀ wẹ̀ tán tó bẹ̀ ṣe ó máa di o ó bẹ̀ sí ń wọrí àti sàǹtẹ̀lẹ̀ máa ṣá bí ọmọ yẹn láàárọ̀. Hallelujah. Orúkọ ọmọ yẹn ni wọ́n pè ní àdúrà pé mi. Of course, because fún àǹfààní àwọn èèyàn tí tó máa wẹ̀ lọ ẹ kàn jẹ́ kí n béèrè one question sir. Bí of course èmi mo ní idea because àti bí 1999 2000 èmi kúrò ní village tí mo wà pẹ̀lú yín so bí how long lẹ ti fi sí lọ́lọ́run ti fi kíní wọ̀nyí lẹ́ẹ̀dì tí ń lò tó dẹ̀ ń ṣiṣẹ́ fún àwọn 1996 àti 1996 all right sir. So ẹ ṣe sir, so actually mo fẹ́ fi disclaimer síta fún àwọn èèyàn tí ó ń wò kíni because àti wà ní ìkànṣepá ti wà nínú ayé technology ó ti pẹ́ láti wà ní ayé technology but mo fẹ́ káwọn èèyàn understand, of course that show on the screen, that this information you have is not a license for you to shy away from medical practices or medical measures, whatever you have to do relating to the hospital. You have to, I'm sorry, as your is it antenatal or prenatal, whatever it is that you have to do as a pregnant person, kindly ensure that you put all of those into place, into effect rather. Make sure that you don't miss your medications. This is not a license because some people might decide to just sit back home relying on these prescriptions, spiritual prescriptions without having to go to the hospitals when they should. Please make sure you use all of these things to complement your medical measures. It's very important. It's just a disclaimer that this is not a license for you not to go to the hospital when there is a need for you to do that. So in Kotimo confession and found in the coma because after ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti kú tó ń ṣe ìjàmbá fúnra wọn nítorí pé wọ́n ní lórí ìgbàgbọ́ lórí nǹkan bá ti jẹ́ pé wọ́n lọ ṣe
nǹkan tí medicine tó lè fi jẹ́ kí so eléyìí láti lè complement ibi tí medicine bá sọ pé kò sí ọ̀nà mọ́ ní eléyìí ni ó ti wá. So just a brief disclaimer for anyone watching actually. So thanks so very much ní ọ̀pọ̀lọpọ̀ fún ìyẹn tá a bá máa tiẹ̀ máa fi fídíò síta fún àwọn èèyàn láti wò at the end of the day. So ẹ ṣé gan and that ẹ ṣé sir ọ̀pọ̀lọpọ̀ yes, so more importantly, your faith is all that God requires, right? And your faith is what is most important. It's whatever you believe that will work for you. If you don't have faith in this and you use it, it might not work. And in fact, it's not just that, it might not work, it won't work. So it's about you having faith, having trust in God, that with all of these resources, you're good to go. Thanks very much again for watching. God's blessings. All right, sir. I'm on recording because promotion recording. I'm on business early. If you all right, so that's that about that. And like we said, so faith is the most important thing. Make sure that you have strong faith in what you want to do. And this is actually a privilege for me because it's something I've heard quite a lot of times, a number of times from my other nephew. It's important that we push it out there for whoever needs it. All right, thank you. God's blessings.